A kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá ṣe sígbọ̀yìn láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba yóò bẹ̀rẹ̀ sí ní kó àwọn oníbàárà sí àtìmọ́lé ní Àbújá o. Àwọn tó ń tọrọ bárà ní ìlú Àbújá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dènà ìlérí tí mínísítà fún FCT Nyesom Wike sọ pé ìjọba yóò máa fi sìnkú òfin mú àwọn oníbàárà láti ọjọ́ òní ọjọ́ ajé Monday lọ. Ṣáájú ni Wike ti kọ́kọ́ sọ pé òun kò fẹ́ àwọn tó ń tọrọ bárà ní ìlú náà mọ́. Ó sì ṣèlérí pé ìjọba yóò máa ti èyí tí ọwọ́ bá tẹ̀ nínú wọn mọ́lé ni o. Wike sọ pé ìlú Àbújá kì í ṣe ibi tó yẹ kí àwọn tó ń tọrọ bábíànlá máa lò láti tọrọ owó, àti pé ẹni tí ìlú náà kò bá sàn fún kí ó gba abúlé wọn lọ o. Ẹ̀wẹ̀, ní báyìí èyí tó kù wákàtí díẹ̀ kí ìgbésẹ̀ ìjọba náà bẹ̀rẹ̀. Àwọn oníbàárà ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ń ké sí àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ láti bá àwọn dá sí ọ̀rọ̀ ọ̀hún kí Wike má bàa gba ìjẹ lẹ́nu àwọn o. Ẹgbẹ́ náà tún ké sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin, ilé aṣojúṣòfin, àwọn lọ́balọ́ba àtàwọn míì láwùjọ láti bá àwọn dá sí ọ̀rọ̀ náà. Ẹgbẹ́ àwọn oníbàárà Special Needed Association ti ké sí àwọn oníbàárà láti wọ inú àwẹ̀ àti àdúrà lọ kí Wike má bàa lè mú ìlérí náà ṣẹ o. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún ní àríwá, ọmọọba Sulaimon Ibrahim sọ fún oníròyìn pé mínísítà fún FCT gbọ́dọ̀ tún èrò rẹ̀ pa lórí lílé àwọn oníbàárà kúrò ní ìlú Àbújá. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ohun tí Wike sọ bá òfin mu o, àmọ́ tí àwọn kò sì ní ṣẹ̀ sí òfin. Wike gbọ́dọ̀ bójú àánú wo àwọn aláìní tó ń tọrọ bárà. Ṣáájú ni Wike ti kọ́kọ́ sọ pé àwọn kan wà ní àárín àwọn oníbàárà náà tí kì í ṣe aláàbọ̀ ara àmọ́ tó ń fi iṣẹ́ náà bójú ṣiṣẹ́ láabi. Sulaimon sọ pé ó ti yẹ kí wọ́n pe àwọn sí ìpàdé láti mọ ohun tí àwọn ń dojú kọ o àti ìdí tí àwọn fi ń tọrọ bárà kí ìjọba sì lè wo bó ṣe lè lára àwọn lọ́wọ́ yìí o. Ó wá rọ àwọn oníbàárà láti má ṣe gbé ìgbésẹ̀ kankan báyìí títí di ìgbà tí ìbájáde ìpàdé ẹgbẹ́ náà pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti yanjú ọ̀rọ̀ ọ̀hún yóò parí. Ó tún rọ àwọn aṣòfin, gómìnà àtàwọn lọ́balọ́ba láti má ṣe kọ àwọn sílẹ̀ lásìkò ìṣòro yìí o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ìkànnì jígí alára 24, bàbá gbogbo.